gbà lọ́wọ́ mi sọ bẹ́ẹ̀, dá padà fún mi olúwa, dá padà fún mi o, ògo ayé mi tọ́tà ti gbà lọ́wọ́ mi o. Dáwọ́lé mi pẹ̀lú agbára ní ọdún 2026 àti gbogbo ọkàn tó ń gbọ́ mi ní àgbáyé. Dáwọ́lé mi pẹ̀lú agbára, dáwọ́lé wa pẹ̀lú agbára, kó ogun ayé wa kó wọlé lọ sọ bẹ́ẹ̀. Dáwọ́lé mi pẹ̀lú agbára, dáwọ́lé mi pẹ̀lú agbára, dáwọ́lé mi olúwa pẹ̀lú agbára, kó gbogbo ayé mi kó wọlé lọ. Dáwọ́lé mi pẹ̀lú agbára. Dáwọ́lé mi o Jésù, dáwọ́lé mi o bàbá, káyé mi máa ṣe wà bákan náà mọ́. Dáwọ́lé mi o. Nínú ọdún tuntun yìí, gbogbo ọkàn tó ń wọ́mọ ní àgbáyé lọ́dún yìí a máa gbọ́mọ jó, gbogbo ọkàn tó ń wá iṣẹ́ a máa rí iṣẹ́ aláyọ̀, gbogbo ọkàn tó ń fẹ́ ìgbéga a máa dẹni ìgbéga, gbogbo ọkàn tó fẹ́ kọ́lé a máa kọ́lé, gbogbo ẹnìkan tó fẹ́ ra mọ́tò wà á ra mọ́tò, gbogbo ẹkẹ̀ tó fẹ́ lọ ìlú òyìnbó wà á lọ ìlú òyìnbó, gbogbo ọkàn tó ń ṣàìsàn a máa rí ìmúláradá, gbogbo ohun tí ń ṣe ìdààmú wàhálà ayé wa ó máa dópin lọ́dún yìí, ó máa dohun àmókìtàn lórúkọ Jésù. Dáwọ́lé mi pẹ̀lú agbára, kó ogun ayé mi kó wọlé lọ bàbá. Dáwọ́lé mi pẹ̀lú agbára, dáwọ́lé mi pẹ̀lú agbára, dáwọ́lé mi pẹ̀lú agbára. Àwọn ẹgbẹ́ mi ṣeun rere, èmi náà máa ṣeun rere lọ́dún yìí, èmi àti ẹ máa ṣeun rere sọpá mi, a máa lọ́jọ́ pé a máa láyọ̀. Gbogbo ohun tí ó yẹ èmi àti ìwọ tó ń gbọ́ mi tó wò mí tó yẹ ògo Ọlọ́run lọ́lọ́run máa fi dá wa lọ́lá lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni gbogbo tí ayé wa nílò, ó ní pé òun rere kan kò ní fà sẹ́yìn lọ́wọ́ àwọn tó dáhùn tó ṣe dídé, ó ní olùṣẹ̀san fáwọn tó farabalẹ̀ wà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kò ní inú dídùn pé kí ọmọ ẹ̀kọ́ ṣaláìní tó dára, ó ní àwọn kìnnà máa ṣaláìní ebi a sì máa pa wọn, ṣùgbọ́n àwọn tó ń wọ àwọn olúwa wọn ò ní ṣaláìní tó dára. Ohun tó dára wo ni ayé mi nílò, àti ìwọ tó ń gbọ́ mi tó wò mí lọ́dún yìí Ọlọ́run máa fi lé wa lọ́wọ́ sọpá mi lórúkọ Jésù. Àwọn ẹgbẹ́ mi bímọ lémọ́, èmi náà máa bímọ lémọ́. Àwọn ẹgbẹ́ mi kọ́lé mọ́lé, èmi náà kọ́lé mọ́lé. Àwọn ẹgbẹ́ mi travel out, èmi náà máa travel out bẹ́ẹ̀ ni tó ń lọ sọ́jà. Àwọn ẹgbẹ́ mi débi gíga láyé, èmi náà á débi gíga, máa fohùn níbi gíga, máa jókòó pẹ̀lú àwọn èèyàn pàtàkì nínú ìran yìí, máa sọ bẹ́ẹ̀. Orí mi á kọ̀kì, máa lálùyọ lọ́dún yìí, I will lálùyọ in the name of Jesus. Àwọn tí àjọ bẹ̀rẹ̀ wọ́n ti lọ síwájú, àkókò mi máa rè o bàbá, èmi náà máa ṣeun rere. Àkókò mi máa rè o, èmi náà máa ṣe rere. Má sọ bẹ́ẹ̀, àkókò mi máa rè o, èmi náà máa ṣe rere. Èmi tó ilẹ̀ ṣe ní ọdún yìí, I will lálùyọ, èmi yóò lálùyọ nípa ẹ̀jẹ̀ Jésù ọmọ Mẹ́rí o, èmi máa lálùyọ. Ìwọ náà sọ bẹ́ẹ̀. In 2026 I will lálùyọ, èmi máa lálùyọ nípa ẹ̀jẹ̀ Jésù ọmọ Mẹ́rí o, èmi máa lálùyọ. Ohun rere dán mi wò olúwa, bóyá mo ò ní ṣọpẹ́ o. Àwọn star ìjó kan wà tí mo ti pamọ́ olúwa tí máa jó níwájú ẹ̀ tó bá ti ṣe nǹkan tí mò ń fẹ́ yẹn. Ohun rere dán mi wò olúwa, ọpẹ́ mi yàpọ̀ jaburata. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Ohun rere dán mi wò olúwa, bóyá mo ò ní ṣọpẹ́, mo máa lọ́jọ́ pẹ́. Ohun rere dán mi wò bàbá, ọpẹ́ mi yàpọ̀ jaburata. Jaburata.